Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ilé-iṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dá bí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé òní ni ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi October 26 ní oṣù kẹwàá ọdún 2025. Ilé-iṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dá bí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Àríbá ti ṣe àárọ̀nà gbígbà o. Bàbá ń lọ níwájú, bàbá re, bàbá ń bọ̀ lẹ́yìn, àríre. A kò ní ṣe àṣetì láyé wa o. Wọ́n ní bádìyẹ fẹsẹ̀ halẹ̀. Wọ́n ní bádìyẹ fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá, ire owó, ire ọmọ, àìkú baálẹ̀ ọrọ̀ á jẹ́ tiwa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire nílé lóko lájò. Àní ṣìṣe, àní ṣìjẹ. Wọ́n ní àṣeyè báyìí òhun lalákànṣepọ̀ tí ẹ̀rí lobìnrin rọ̀tún. Àá ṣàṣeyè o, àní ṣàṣetì. Ètò wa tèní, a ní ìgbà wo ni ìjínigbé fẹ́ tán lórílẹ̀-èdè yìí? Ojoojúmọ́ ni wọ́n ń jí àwọn èèyàn gbé, àwọn ìmíì wọ́n á pa wọ́n, àwọn ìmíì wọ́n á máa gba ransom, owó tán ń gbà yẹn, wọ́n tún fi ń ra ohun ìjà láti fi máa jí wa gbé lọ. Ẹlòmíì wà ládùúgbò ẹ̀ kò lè empower àwọn security tó jẹ́ pé wọ́n máa dáàbò bò wọ́n débi pé kán má jí wọn gbé. Ó tẹ́ wọn lọ́rùn kán lọ gbé owó fún àwọn bandit, àwọn ajínigbé ju kí wọ́n fowó yẹn ran ètò ààbò agbègbè wọn lọ́wọ́. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọbìnrin kan lọ́ jí gbé ní Edo State. A dẹ̀ dúpẹ́ lórí àwọn tí wọ́n dìde fún. A dúpẹ́ lọ́wọ́ wọn nílé lóko lájò. A dúpẹ́ wípé wọn ò jẹ́ kí ó bọ́jọ́ ọlọ́jọ́ lọ. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Wípé ẹnu ọpẹ́ wa kò ní kan. Ṣùgbọ́n àwa tó kù náà, wọ́n ní kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀. Ẹ jẹ́ ká mú ètò ààbò lókùnkúndùn. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ séèyàn kan, ẹ má jẹ́ ká ṣe kò kàn mí kò kàn mí. Ẹ má ráwọn tó ń jà fẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bíi pé wọn ò mọ nǹkan tán ń ṣe. À ráwọn ẹlòmíì tí wọ́n ń blame Sowore kíníkan kíníkan. Nǹkan tọ́lọ́run bá ti fi nǹkan tí Ọlọ́run bá ti fi rọ̀yàn lọ́rùn, ẹ má jẹ́ ká discourage, a kàn lè advise ẹ̀. Tí èèyàn kan bá ń ṣọkọ̀ akin, ẹ má jẹ́ ká fẹnu bàájẹ́, ẹ jẹ́ ká fún un ní support. Ibi tó bá ti kù díẹ̀ káàtó ká pè é, ká sọ fún un. Nǹkan tó jáde yìí náà pé kiní kó pọ́njú. Ta bá rẹ́lòmíì náà dìde pé kán fìgbòho lẹ̀, kán ṣe kiní ńbí, ó máa dáa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa, ìfẹ́ yẹn ò dénú. À ń bẹ̀rù. Ẹ̀rù tá à ń bà òhun ló kó wa débi tá a wà lénìí. Òhun ló kó wa débi tá a wà lénìí. Torí wípé
ẹ wo àwọn ìyà oríṣiríṣi tán fi ń jẹ wá, ètò ààbò tó mọ́yán lórí ìyẹn ò sí. Fúlàní yẹn ń pa àwọn èèyàn kiri, wọ́n ń jí àwọn èèyàn gbé, wọ́n ń rówó san ransom, ọ̀pọ̀lọpọ̀ wọn ò mú wọn, ìmíì wọ́n á mú, á pọ̀ wọ́n láyé wọn. Fúlàní ń gbé AK-47 kiri, wọn ò dá wọn dúró. Àwọn ọlọ́dẹ tí wọ́n fìbọn pa ẹran tó jẹ́ ṣakabùlà, àwọn ló tún halẹ̀ mọ́. Inú àwọn ọlọ́pàá tó halẹ̀ mọ́ náà, ọmọ kóòtù òjíire wà nínú wọn, ọmọ aládé ni o, a tún máa gbógun tira wa tó yẹ kó rí bẹ́ẹ̀. À ń sọ̀jọ̀sí pé òfin ṣẹ̀ríà kò ń ṣòfin tó dáa. Wọ́n ti fi òfin ṣẹ̀ríà gba ṣọ́ọ̀bù lọ́wọ́ àwọn kan nísìnyí torí pé kò jẹ́ Muslim, ìyẹn ní ilẹ̀ Haúsá náà, ti gbà á lọ́wọ́ Íbò. TikToker kan náà tó lọ ṣe street tó ṣègbéyàwó pẹ̀lú rárá ló bá ní kán fẹ́ra dandan. Àwọn èèyàn dìde sí i, orí ìyá ẹ̀ kò yọ, wọ́n ti ní kó má fẹ́ dandan. Wọ́n fẹ́ sọ ìlú yìí di ìlú Mùsùlùmí nìkan. Ṣùgbọ́n Elédùmarè, òun lọba tó ní wa, ọba tó ní ẹ̀mí wa, kò ní fi wá lẹ̀ fáyé mú, apá ayé ò ní ká wa. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run Elédùmarè, ọfà ayé ò ní bà wá. À á ṣẹ́gun ọ̀tá, à á rẹ́yìn odi, torí wọ́n ní ayé rí bẹ́ẹ̀, àwọn onírẹ́yìn olóko. Bẹ́ẹ̀ ni àwa la máa rẹ́yìn àwọn ọ̀tá wa lágbára Ọlọ́run. Ìgbà wo, ẹ jẹ́ kémi àti yín ká máa bira wa, ìgbà wo lọ̀rọ̀ ìjínigbé yìí ló fẹ́ tó láti má ṣẹlẹ̀ mọ́? Kò séèyàn tó mọ̀ ọ́. Wọ́n séèyàn èèyàn jíjí gbé wọ́n sọ́ di business, wọ́n sọ́ di aṣọ títà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀, torí àwa fúnra wa la fẹ̀dí ara wa síta, la jẹ́ kán mọ̀ báyé tó. Irú àwọn tó ń ṣiṣẹ́ náà, àwọn ọmọ Yorùbá, ọmọ aládé wà nínú wọn tó máa mú páàsì ọmọ ìyá ẹ̀ lẹ̀ pé kán jí gbé kán lè rówó gbà. Kí lẹ fẹ́ fìyẹn ṣe? Ẹ má jẹ́ ká máa bínú ara wa. Ibi tọ́lọ́run bá ti kọ pẹ́dà máa dé, ó máa débẹ̀, bí kò ṣaburú á débẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti mọ̀ pé ó ti rora ẹ̀ pin pé tóun ò bá ṣèbàjẹ́, òun ò lè débi tóun fẹ́ dé. Ẹ má jẹ́ ká máa ṣèbàjẹ́, torí wọ́n ní àṣebàjẹ́ ò ní gbayì. Wọ́n ní àṣebàjẹ́ ò ní. Nítorí wípé àwọn ìwà àìbìkítà táwọn olórí wa ń wù, àwọn ìwà bámbámoyó, òun ló kó wa débi tá dé yìí. Tó jẹ́ pé ẹlòmíì torí màálù tó ń sin á gba Fúlàní, àwọn èèyàn á wọlé sí wọn lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbà wọ́n yìí náà, àwọn náà ló máa pa wọ́n dànù. Ẹlòmíì kẹ̀, ó jẹ́ baálẹ̀ nítòsí ibi ọ̀dọ̀ ẹ̀, ṣùgbọ́n nítorí ìjẹkújẹ owó tó máa gbà lọ́wọ́ aráabí, ìwà ìbàjẹ́ tó bá wù wọ́n lè sọ. Bí baálẹ̀ kan tó ní tọ́wọ́ máa lé òun, òun ló ra páànù tán fi kọ́lé baálẹ̀, tó ní tóun bá máa lọ àti òun àti páànù ilé baálẹ̀ làwọn jọ ń lọ. Ẹ wo bí ìyẹn fi rẹ̀ ṣe yẹ̀yẹ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn nǹkan tá à ń ṣe yìí, ẹ jẹ́ ká máa ronú ọjọ́ iwájú, ẹ jẹ́ ká máa wo àtúbọ̀tán, ká má torí nǹkan tá máa jẹ ká ba nǹkan tá máa jẹ́ jẹ́. Ìwà ìjínigbé ó ń pelemọ lórílẹ̀-èdè, a dẹ̀ ń sọ pé a fẹ́ máa sọ pé wọ́n Nàìjíríà. Àì sọ pé wọ́n Nàìjíríà, scam ni. Bẹ́ẹ̀ ni jìbìtì ni. Mo mọ̀ pé lọ́lá àwọn tó nílé ayé, lọ́lá àwọn tó nílẹ̀, a máa ṣẹ́gun ọ̀tá, a máa rẹ́yìn odi. Ibi ire
Tá fẹ́ dé, a máa dé bẹ̀ nírọ̀rùn. um Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa. Ọ̀rọ̀ díẹ̀ ó tó fọ́mọlúàbí, tó bá dénú ẹ̀ á dodidi. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program, ẹ bá wa like ẹ̀, ẹ bá wa pín káàkiri. À ní lè mú wá jù báyìí lọ láti ilé-iṣẹ́ Koiki Media. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Ilé-iṣẹ́ Koiki náà níbẹ̀ la ti ń dábẹ́ dùn, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fún ilé-iṣẹ́ yìí ní àtìlẹyìn tó nípọn kẹ́ lè túbọ̀ máa gbádùn wa jù báyìí lọ. Ẹ jọ̀ọ́, Elédùmarè á wà pẹ̀lú ẹ̀yin náà. Ṣó yé? Elédùmarè á wà pẹ̀lú yín. Torí ẹ̀ ẹ jẹ́ ká fi